Iye iye ìrà mi ọ̀pẹ, ìrà mi àgbọn mi règún. Mo kí yín ní Mòréńtẹ́lú, mo kí yín nílé Ọ̀rúnmìlà, bàrà mi àgbọn mi règún. Ìbà lónìí o, mo ríbà fún Olódùmarè ọba, ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ságbéjì omi, àríwó aláọlọ́wọ́ gbọgbọrọ tí yọmọ rẹ̀ lọ́fìn o. Ìbà mi ìbà bàbá, ìbà mi ìbà yèyé, ìbà olúwo, ìbà odùgbọ̀nà o. Ìbà mi dọwọ́ o Ọ̀rúnmìlà, bàrà mi àgbọn mi règún, ọ̀kínkín tí mú yín erín fọn. Ìbà mi lónìí ó dọwọ́ gbogbo àwọn irúnmọlẹ̀ pátápátá. Ìbà lónìí o, mo ríbà fún gbogbo àwọn awo ajúnilọ. Ìbà lónìí o, mo ríbà fún gbogbo awo àgbáyé pátápátá. Ìbà lónìí o, mo ríbà fọ́lọ́kùnrin olóbìnrin. Ìbà ìbà ni ó fọjọ́ òní júmọ́ rẹ, ni ó fọjọ́ òní júmọ́ rẹ o. Mo ṣe bá gba ìbà ìbà ni ó fọjọ́ òní júmọ́ rẹ o Ọ̀rúnmìlà o. Mo ṣe bá gba ìbà ìbà ni ó fọjọ́ òní júmọ́ rẹ o. Ìbà ìbà ni ó fọjọ́ òní júmọ́ rẹ. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba títí láíláí kánrin kése, àkìkì tán, àmọ̀mọ̀ tán, bàbá mi aládé jọ bí ọ̀kín, àdìtú tí ò fira rẹ̀ yẹ́ nìkan, kábíyèsí Olódùmarè. Ìbà gbogbo awo àgbáyé pátápátá o. Mo kí yín lórúkọ Ọlọ́run Olódùmarè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún ìwàláàyè ẹnìkọ̀ọ̀kan wa. Ẹnu ọpẹ́ wo ní kan o, ẹnu ọpẹ́ wo ní dìbàjẹ́. Ẹ̀yin olólùfẹ́ Ẹ̀yà Yorùbá TV, ojú tẹ́ fi ń wò wò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Àbùdí ni tolókun, àbùdí ni tọlọ́sà, ọ̀dọ́ rere ò ní dá yín nígbà kọ̀ọ̀kan láṣẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Èmi ọmọ yín náà ni Ìyánífà Ifáfúnmiláyọ̀, aya Adébáyọ̀, lórí ètò yín ẹ̀kọ́ Ifá. Ẹ̀kọ́ wo ni Olódùmarè kọ́ èmi àti yín nínú Ifá ohùn ẹnu rẹ̀? Ifá ń sọ fún èmi àti ẹ lónìí wípé ẹ má jẹ́ kí a máa ronú, ká má ní àròpin, ẹ má jẹ́ kí a fira wa sínú ogun. Ipò yòówù tí ẹ̀dá bá wà láyé, Ifá ń sọ fún èmi àti yín pé ẹ jẹ́ kí a sọ̀rọ̀ jáde. Ẹ má gbọ́ o, Yorùbá gan dìídì sọ, ó ní bòmí láṣìírí kí n pọ́ láìsàn, tú mi láṣìírí kí n sì fi ọ́ lẹ̀. Bẹ́ẹ̀ náà ni ogun ayé. Ìwọ tí o bá máa bo ogun rẹ mọ́ra, tó ṣe pé ò ń ké pe Olódùmarè, tó ń sọ gbogbo nǹkan tí o ò fẹ́ tó jí ogun tí ń jà ọ́ fún Olódùmarè, ó di dandan kó o ṣẹ́gun o. Àmọ́ ẹ̀dá ayé tó ṣe wípé ó ń wò wípé ipò yòówù kóhun wà, ṣe bó Olódùmarè ló dọ̀hun, kò sẹ́ni tí Olódùmarè gbàgbé o. Ìwọ ló ké pe Olódùmarè. Ẹ jẹ́ ká gbọ́ bí Ifá ṣe wí lójú odù mímọ́ ni. Ogbè ní ọwọ́ ọ̀tún, Ògúndá ní ọwọ́ òsì, tí àwọn babaláwo ń pè pọ̀, tí wọ́n ń pè ní ogbè ìyọ̀nú. Ẹ jẹ́ ká gbọ́ bí Ifá ṣe wí. Ifá ní a kì í yẹ pópó ká mọ̀ lè kanlé. A kì í lànà tààràtà ká mọ̀ lè kọjá. A kì í gbàwòrán gẹ̀gẹ̀gẹ̀ ká mọ̀ fọwọ́ ẹ̀ rebi kan. Adífá fún Ọlọ́fin àjírìnkó, òun lè dọlọ́fin àjírẹ̀rìn ní dáfá sí. Ẹbọ làwo ní ó rú, ẹbọ làwo ní ó máa mú ṣe. Ẹ̀yin ará mi lọ́kùnrin lóbìnrin, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ohun tó ń fa ogun sínú ayé ẹlòmíì ni àhùn níní? Ẹlòmíì ó wò wípé in tóhun tí ò tí ì tó òun, tóhun bá tún wá fẹ́ ṣe síta. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní òkè òkè ńlọ́wọ́ afúnni ń gbé. Ṣùgbọ́n àìmọ̀kànmọ̀kàn wa ọmọ òde ìsìn, a ní tá a bá ṣe báyìí ńkọ́, tá a tẹ́wọ́ báyìí, tá fúnni wá sọwọ́ báyìí tó fi mú nǹkan ọ̀hún ńkọ́. Ṣé ẹni tá a fún ní nǹkan, ṣé òun kọ́ ni ọwọ́ rẹ̀ wà lókè báyìí? Ẹni tó fẹ́ fún yàn ní nǹkan lè tẹ́wọ́ báyìí pé gbà.
òkè òkè lọ́wọ́ afúnni ń gbè. Kò sí ẹni tí bá ń ṣe tí ò ní rí gbà. Ọlọ́fin Àjìnrín-kò ní. Ẹni ńlá ẹni ọba ni. Tó sì ṣe wípé òun gangan tiẹ̀ rí wípé ọlà òun bágbàná bá wọnú ẹ̀ yóò jẹ́ tí ó jẹ́ yóò jáde ni. Àwọn kan a máa sọ tán ní níbi tí Olódùmarè tó dá wọn lọ́lá dé yìí, bágbàná bá wọnú, torí tẹ́lòmíì bá ń tọrọ owó lọ́wọ́ ẹlòmíì tó ní ẹ ra àánú gba ọ̀nà ọ̀la yóò wò báyìí pé ibi tọ́lọ́run ṣoore fóun dé bágbàná bá wọnú owó wọn àní rí jáyé o. Bí àgbàná béèyàn fi gbogbo ayé ìkọ́rọ̀ jọ tí àgbàná bá wọ ọbẹ̀ yóò sì dẹni ẹdun arinlẹ̀. Kí Olódùmarè ọba kó má jẹ́ á dẹdun arinlẹ̀. Ọlọ́fin Àjìnrín-kò ní. Ẹni ńlá ẹni ọba ni. Àmọ́ àìmọ́ ṣoore torí pé ní inú ìlú rẹ̀ gẹ́gẹ́ bí ọba omi títí ẹ̀ tí máa ń dáàmú tó ṣe wípé lẹ́yìn àwọn tó jọ jáwọn ọmọ ẹrú gan kèé jẹ́ mú ń bẹ̀ ń ló dání. Kèé fa àwọn ẹrú mọ́ra. Kò tiẹ̀ mọ̀ pé ìbí òjù bí bá a ṣe bẹ́rú òun la bọ́mọ. Irú ipòkípò wo nìwọ náà wà? Ṣé ipò ẹrú ló wà ni? Mọ́ gbàgbé o, ọ̀la lè dá o torí bá a ṣe bẹ́rú la bọ́mọ, o lè dọmọ lọ́la. Ẹrú tẹ́ ń wò ń lè dọmọ, ọmọ tẹ́ ń wò ń lè dẹrú, k'Olódùmarè má jẹ́ á rá padà sí aburú. Ẹ ń bá wá wà nípò tí ò tẹ́ lọ́rùn, kó tún wá máa fẹnu ara rẹ̀ kó fi máa kọ méje. Bẹ́ẹ̀ sì ni ìwọ tó wà nípò gíga, Ifá tún sọ fún ọ lójú ogbè ìyọ́nú wípé má ríra rẹ tán. Ohun tí ò tí ì bá ní kalẹ̀ kò ṣeé yọ̀ sí o, torí pé ń gbà dáyé ìlà tó ní o. Òótọ́ olúkúlùkù Ifá ní ìpọ̀nrí àtàrí àkúnlẹ̀yìn làdáyé bá délé ayé tán lójú yẹn gbogbo wa. Olúkúlùkù ẹ̀dá ni ló ti mú ògo wáyé. Àmọ́ mọ́ gbàgbé pé ńgbà tá a délé ayé, àwọn ọ̀pọ̀ ènìyàn bí ogun ilé ìyá ń bẹ, ègún ogun ilé bàbá ń bẹ, bẹ́ẹ̀ náà ni ipò tó múnú ọmọ ìyá rẹ̀. Bẹ́ẹ̀ náà tó ni wọ́n ń pe nǹkan kan ní àwọn arógobògo jẹ́. Kí Olódùmarè bá wa ṣẹ́gun gbogbo wọn. Ṣùgbọ́n ìwọ tí Olódùmarè bá wá fún lórí ọ̀fẹ́ tó ṣe kó o ṣẹ́gun gbogbo wọn, tí Olódùmarè wá jẹ́ kó o tayọ. Kèé ṣe wípé ẹni tí sì ń bẹnu ogun lọ́wọ́ bóyá ó sì Olódùmarè o. Kèé sì ṣe pé ìwọ tó ṣe wípé Olódùmarè ti jí o tayọ bóyá o rí bóyá ọgbọ́n àbímọ̀ rẹ ló débẹ̀. Àánú la jọ rí gbà o. Ifá ń sọ fún èmi àti yín lónìí pé ipò tá a bá wà ká má ṣe bó ṣe wù wá, ká má rò pé ẹni tí ò tí ì jẹ́ èèyàn kò jẹ́ nǹkan. Olódùmarè lọ́ba tí ò ṣe déédé torí ó jóyé wa pé ẹnìkan ò lè làlàlà kó dẹlẹ́gùn Ṣàngó. Ó ní tí gbogbo wa bá làlàlà tá a bá dẹlẹ́gùn Ṣàngó kò sẹ́ni tí ó kèé pàforísọba. Torí pé tí gbogbo ẹ̀dá ayé tá a bá lówó lọ́wọ́, tá a lọ́lá, tí ò síkú, tí ò sárùn, tá à ń jẹun lọ́fẹ̀ẹ́, tí gbogbo nǹkan ń lọ ní mẹ̀lọmẹ̀lọ, a ní mọ Ọlọ́run Olódùmarè. Olódùmarè ṣe gbogbo wa àárín la wà. Bó ṣe rò pé olówó tó, àwọn kan tún wà tán tún lówó jù ọ lọ. Bẹ́ẹ̀ náà sì làwọn kan ò tó ọ. Bó ṣe rò pé o léèyàn tó, pé o dọ́lọ́lá tó, àwọn kan wà tó ṣe wípé wọ́n ní nǹkan bẹ́ẹ̀ jù bí ọ lọ. Bẹ́ẹ̀ náà sì ni àwọn kan wà tán tún fi wọ́ ṣàwòkọ́ṣe. Àṣẹ Olódùmarè ní gbogbo ẹ̀dá ayé àárín la wà láti fi lè fi ara rẹ̀ hàn ní. Kò wá sẹ́ni tó lè làlàlà tó lè dẹlẹ́sùngùn Ṣàngó bí Ifá ṣe sọ. Ifá ń jẹ́ kó yé wa wípé ipòkípò tẹ́dá ayé bá wà, nǹkan kan náà mọ̀ jẹ̀wọ́ náà yá tó tún fi mọ́ sáré tó Olódùmarè lọ. Ọlọ́fin Àjìnrín-kò ní sà ń lólé ayé bó ṣe wù ú. Ó wá ríra rẹ̀ bí Olódùmarè. Ọ̀pọ̀ ọlọ́lá ọ̀pọ̀ olówó ló ti rí rẹ̀ bí Olódùmarè pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀ ló ṣe wípé wọ́n kàn ń hùwà bí Olódùmarè bẹ́ẹ̀ sì ni wọn lè do Olódùmarè. Ifá ń sọ fún èmi àti yín lónìí wípé ká yí padà kúrò nínú èrò bí wa, ká yí padà kúrò nínú ìwàkiwà wa. Nígbà tí Ọlọ́fin bó ṣe di wípé àgbàná ò wọnú iṣẹ́ rẹ̀, ogun bẹ̀rẹ̀ sí ní jà. Olódùmarè ń fi àjùlọ ràn, nǹkan lọlẹ̀ fún un lónìí. Ọba tó ṣe wípé torọ́ Ọlọ́fin ọba ni, tó ṣe wípé ó lóko lọ jaburata ni. Wọ́n lè Ọlọ́fin oko oṣù tẹ́ ẹ dábí éka 30 àbáàdọ́ta gbogbo ẹ̀ mọ̀ ti jóná tán ni wàá fi gbogbo ọjọ́ ni wàá fi ń sunkún. Ó wá di Ọlọ́fin Àjìnrín-kò bó bá jí yóò gbọ́ròyìn ìbànújẹ́.
tó ṣẹlẹ̀ sí kí sì lolódùmarè fi ń ṣe olódùmarè fi ń ṣe àjùlọ fún ni kàkà bẹ́ẹ̀ kò tún ronú pé kóhun tiẹ̀ tọrọ kóhun dúró lórí eékún òun kóhun tọrọ lọ́wọ́ ọlọ́run olódùmarè níṣe ló tún wò pé ọba kúkú lòun tí ò tí ì tò ní ìsìn ń bọ̀ wá ṣẹ́kù kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ ń sàn lórí ayé ẹ̀ nígbò wá yá tó wá rí pé òun dẹdun arinlẹ̀ tán yányán tí ò wá sí ìdùnnú kan fún mọ́ ló wá ṣẹ̀ wá rántí wípé ọba kan ń bẹ lókè tó ju gbogbo ẹ̀dá ayé lọ ipòkípò tẹ́dà bá wà ọba kan ń bẹ lókè tí ó ṣèdájọ́ èmi àti ẹ́ ìgbẹ̀sìn lórí òní nǹkan kan níwájú olódùmarè torí Ifá gan jẹ́ ó yé wa pé ìwà lẹ̀sìn ipòkípò tó bá wà àbí wọ́n ti ẹ̀ ń sọ pé mùsùlùmí ni mí gbogbo ẹ̀dá ayé tó bá ti nígbàgbọ́ pé olódùmarè wà òun ni mùsùlùmí torí wípé kí ni mùsùlùmí kì í sí ẹ̀sìn èdè Arabic ni is an Arabic language tó túmọ̀ sí faith Muslim means faith ìgbàgbọ́ gbogbo ẹ̀dá ó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni ó jẹ́ ẹlẹ́sìn tó ṣe pé nípasẹ̀ ìrun kíkí torí mi ìfẹ́ pé wọ́n ní mùsùlùmí torí àwọn nìkan kọ́ ni mùsùlùmí gbogbo ẹni tó bá ti mọ̀ pé olódùmarè wà òun ni mùsùlùmí tó Ifá wá ń sọ fún èmi àti yín lónìí wípé ẹ jẹ́ kí a yí padà ẹ má jẹ́ kí ayé owó dàbí ayé ọlọ́fin ló wá ṣẹ̀ méjì kẹta ló wá gboko aláwo lọ wọ́n wá sọ fún un pé ìwọ ọlọ́fin ìwọ náà ti jayé àjẹkúdórógbó ó ti jayé ìjẹ ẹ̀yá ó ti ríra rẹ bí olódùmarè ọlọ́fin wá wò pé kí lòun lè ṣe wọ́n ní àfi kó rúbọ o èkúkú tán lára ọmọ ọba kó mọ̀ kú dànsákì nígbà tó rúbọ tán nínú nǹkan pẹ́pẹ́pẹ́ tó kù ńlẹ̀ fún ó fi rúbọ ó wá rúbọ tán olódùmarè wá wò pé ọlọ́fin ó ti dẹni tó ṣe wípé ń bẹ́rù ṣe ń bọ́mọ ṣe ń bónílé ṣe ń bàlejò ṣe ó ti ń kóyàn mọ́ra olódùmarè wá wò pé yín tiẹ̀ wà dán wò bóyá lóòótọ́ bóyá torí ogun tí ń jà ni ó ṣe ròyìn ló ṣe ń ṣe bí ìgbà póun ti yí padà olódùmarè wá rán ẹni tó ṣe wípé ẹni ọ̀sìn ní fápè ẹni tó gbé kunlé mú ó yọké ó yarọ ó fọ́jú ẹni lolódùmarè wá rán lọ sí ọ̀dọ̀ ọlọ́fin nígbò dọ́dọ̀ ọlọ́fin ó ní ìwọ ọlọ́fin ọ̀fun ń gbẹ mí mo fẹ́ mu mi ọlọ́fin nìkan lọ bu mi wá gẹ́gẹ́ bí oníkanra àwọn ayé ọlọ́fin wọ́n lọ mú igbá tí ò dá wọ́n lọ fi bu mi wá wọ́n fẹ́ gbé ọlọ́fin ní igbá tẹ fi ń fẹ́ràn lóúnjẹ ó yá ẹ dá padà igbá tó wọn ọlọ́fin fi ń mu mi gẹ́gẹ́ òun ni kẹ́ ẹ fi bomi fún un wọ́n bá lọ mú igbá tọ́lọ́fin fi mu mi nígbẹ̀wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn ọba abọ́ tán fi ń jẹun ni igbá tán fi ń mu mi ni ó máa ń rẹwà ju titi mẹ̀kúnnù lọ wọ́n bá fi bomi nígbà tán bomi wọ́n bá gbé fún ọkùnrin náà nígbà ó mu tán ó bá ní kọ́lọ́fin ó gbà kó mú àwọn èèyàn ń wò lójú pé sọ́lọ́fin ó sì lè mú un kìíní torí ó ti jákun bẹ̀ ó ti tutọ́ bẹ̀ ọlọ́fin sì gbà ó sì mú bó ṣe di pé ìkólọ ọlọ́fin ó padà nìyẹn ìjọ níjọ ayọ̀ níyọ ìyàwó awóyin Ifá yin olódùmarè ọba lọ́run ó níbẹ̀ ní babaláwo òun sẹnu rere kí fá àìyẹ pópó ká mọ́ lè kanlé àìlànà tààràtà ká mọ́ fọ eré kọjá gbàwòrán gẹ̀gẹ̀gẹ̀ ká mọ́ fọwọ́ ẹ̀rẹ̀ bíi kan dífá fọlọ́fin àjírìnkó òun lè ọlọ́fin àjírẹ̀rín ní dáfá sí ẹbọ wọn ni ó máa mú ṣe ọ̀rọ̀ mi ò gbàrìnkò ẹjẹ́ ń bògbé yọnú mú mi olódùmarè ò ní já rógun ìbànújẹ́ o ẹ̀yin ará mi lọ́kùnrin lóbìnrin àní rógun àpadà sí àbúrò ìwàkiwà tá a bá wù ẹ jẹ́ ká wò ó sí o àdúrà gbogbo owó gbà o ẹ má jẹ́ àgbégbé ayé bí ẹni tó ṣe wípé olódùmarè ní wá ìmọ̀tò ní ṣẹlẹ̀ wa lórí o ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣiṣẹ́ ògbó àtọ́ àsúre ìwòrìwò fún.